ojú akẹ́rẹ́ lójú iná lójú ẹ̀kọ́ iná ojú wa ògbóná pẹ̀pẹ̀ kò ṣe gbà mú ẹ má dìgbò lẹ́kùn ọ̀lẹ́wọ̀n ọ̀lẹ́mí jàn. Ìdàkùn tó ní kẹ́rin àròkẹ́ ìdàkùn tó ní kẹ́rin mẹ́kọ̀ọ́kẹ́ lọ́wọ́ torí náà jẹ́ lọ. Ó dà bẹ́ẹ̀ kò jẹ́ gbámú kò jẹ́ kọlù kò jẹ́ mọ́ iná. Lójú ó ń ṣọkọ ojú akẹ́rẹ́ sábọ́dọ̀ ó ń ṣe àjọṣe ọ̀bẹ̀rẹ̀ bá kó ọ̀bẹ̀rẹ̀ bá kó ọ̀bọ̀ lọ́yà òdúró iná lójú ẹ̀kọ́ iná ojú wa ògbóná pẹ̀pẹ̀ kò ṣe gbà mú ẹ má dìgbò lẹ́kùn ọ̀lẹ́wọ̀n ọ̀lẹ́mí jàn. Àwọn sí àwọn àgbà ló mọ̀ bí àwọ̀ sí àwọn àgbà ló mọ̀ bí àwọ̀ sí bọ́mọdé ń jáde nígbà àwọn àgbà ló mọ̀ bí àwọ̀ sí ló mọ̀ bí àwọ̀ sí àwọn àgbà ló mọ̀ bí àwọ̀ sí àwọn àgbà ló mọ̀ bí àwọ̀ sí ọlọ́kẹ̀lẹ́ tí kàjá ojúlọ́lá ojúlọ́lá àwọn àgbà ló mọ̀ bí àwọ̀ sí àwọn àgbà lọ́mọ bí àwọ̀ sí. Bàbá gúnyán, iná kiri ọmọ bọ́lẹ̀ lọ. Bàbá gúnyán, iná kiri ọmọ bọ́lẹ̀ lọ. Iná fọ́ ẹ̀dúkẹ́. Mọ́lọ́lá, Jùmọ̀kẹ́, mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Yàtọ̀ sí bàbá àti ìyá yín, ta tún lè mọ̀ pé ó jẹ́ pé aláṣẹ bíi next of kin nínú agboolé family wa yìí. Daddy, everybody náà ló mọ̀ pé yín ni olórí ẹbí kò sẹ́ni tó tí ò mọ̀. Olórí ẹbí bàbá bùkátà olórí ẹbí of agboolé family ojú ò ní tì í mi ò ní fojú sọkún yín ẹ̀yin náà ní fojú sọkún mi máa pẹ́ mi ní fojú mi ò ní gbé ńsìn ẹ̀kẹlẹ̀ Mọ́lọ́lá mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀ ta ló bí ẹ èmi kọ́ mi ì lè bí ọmọ ọ̀ràn ẹ̀ ń bímọ ọ̀ràn nípa mi ì lè bí wẹ́ láyé ó ń ṣe ọmọ dáadáa máa lè ní ẹ̀ ó jọ bàbá òjò yá kí ló ń ṣe ẹ náà bàbá ẹ ṣe ló bá rìn kúrò lọ́wọ́ ẹ̀ ni àbí ìyá ẹ ló bá rìn kúrò lọ́wọ́ ẹ̀ àbẹ́ mi àbúrò mi wà mí lórí òkú mọ́rin kúrò wàá jí láwọn akọrin ló ṣògbọ́n ó darí kó tó dé are you mad or something is wrong with your head nígbà tí bàbá ẹ tiẹ̀ wà kékeré tí ọmọ bàbá oníkòkò tó fẹ́ máa kọ́ bẹ́ ṣe ń yọ ẹran jẹ ní ọbẹ̀ bàbá ìwà bá mi ní pé bùdá mi ọmọ fẹ́ ṣe báyìí mo ní kò gbọdọ̀ ṣe kó ṣe bàbá ò já lè rí kó rí tẹ́ bá fọmi sí lẹ́nu báyìí ìbẹ̀lẹ̀ bàbá ń bolo ti kó tiẹ̀ ṣé ká gbà pé yẹ lójọ báyìí. Kabila wèrè mú ẹ̀jẹ̀ ni wèrè wà ní ọpọlọ ẹ̀gàn ẹ̀jẹ̀ o wèrè ti kú ẹ̀jẹ̀ o wọ́n ń dín pọ́fupọ́fù lórí ẹni wèrè ara ẹ̀ ò lè san ṣé kò sí tírélà sọ́nù ilé tó
fi lè pọ́n mi ní pé fẹ́ gbọ́n mi fún mi kó fi sínú tray kó dẹ̀ fi kọ́ọ̀pù kó dẹ̀ pé ẹgbà sá o ó dẹ̀ mú ọ̀rọ̀ pẹ̀lú mọ́ọ̀fù báyìí. lọ́dọọdọ Kafila ṣé torí mo wọ yẹ́lò ni wọ́n lọ sí wá sáré wọ yẹ́lò. irọ́ gílò ni mo wọ ni wẹ́rẹ́ ní ọ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ tí mo ń bá lọ ìwọ yìí. Kafila eyín burúkú wọn náà kò búyọ so eyín ìṣe tó fi ṣí omi yẹn ó rẹ̀ kó máa mú. àǹtí Kafila olórí ẹbí lè bá sọ ọbẹ yẹn o. náà nǹkan ló jẹ̀bi ìwọ ni o nígbà tí a bá ti ń tòsí ọmọ ọ̀dọ̀ tẹ́ kí sí ọmọ ọ̀dọ̀ tẹ́ fọ́ tẹ̀ lára kí ni òṣèlú rí kòkò ṣe ní olórí ẹbí fi. ẹ bá sọ̀rọ̀ gidi níbi títí ń gbọ́ ọ bẹ́ẹ̀ ṣe wò ó apá ajá àbòyìn sí lẹ́sẹ̀ ni tó bá ra lọ báyìí bí ààrẹ ni yáà lọ bí ọlọ́ọ̀lọ́ọ̀ ká darí wálé bọ̀rọ̀ ṣẹ́ẹ̀sì wọn kẹ́ ní ìsìn àwọn tí ń gbọ́ ọmọ wọn ti pọ̀ jù àwọn obìnrin ó sì ń gbé jù ẹ bá sọ̀rọ̀ kó gbọ́n mi tí wọ́n ti ń gbọ́. ẹgbẹ́ ni yín sọ pẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ tí ìyá kékeré bá ti gbé oṣù kò ní lámà máa kú lábẹ́ ẹ̀rọ ẹ wá gbà mí títí ogi ẹ̀yin náà ń sọ̀rọ̀. kò ní dá fún yẹ kò ní dá fún yẹ orí yẹ bàjẹ́ ẹni wá sọ ní tó fojú mi rí nígbà bá ti ń tọ́ sọ ọmọ ọ̀dọ̀ tó wà lólè yìí tẹ́tí tọwọ́ bọ̀ lóye tẹ́ tọwọ́ bọ̀ láyà kiri ní ìfọ̀ yẹn gíláàdì fún oníṣẹ́ yẹn sí. ẹ̀yin náà máa ń bá wọn ṣeré ẹ ti bá àti Kafila. ọbàjẹ́ sọyìn àti Kafila ọbàjẹ́ Kafila ọbàjẹ́ get out. ṣé ọkọ lórí ẹbí lẹ sì ṣubú yẹn ni. kò tì mí ṣubú ẹ wo láti fẹ́ dé. kò tì mí ṣubú nítorí dálẹ̀ náà nìyẹn ìwọ̀n bá tó jókòó ní mẹ́sẹ̀ sí ààrẹ ti gbóná ó jókòó ní mẹ́sẹ̀ ààrẹ ti gbóná ni ṣùgbọ́n lọ àbọ̀ àbálọ̀ tiẹ̀ wọ́n bí wọ́n ti sọ fún ẹ mo ń gbọ́ mi ìjọ tí a bá tó fi ẹjọ́ ẹ̀ sùn mí sọ́ọ̀tì à ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ ikú sọ̀rọ̀ àrùn gbé mo ń bá Kafila wí o ti bọ́ síbẹ̀ ó ní ẹ̀kọ́ rárá ilé ẹ̀rí ní ìgbà tẹ̀lé yìí ni àjẹnúwọ́ ló yẹ ẹni ó bàjẹ́ o tí bá tó rí irú ẹ̀ lọ́wọ́ ẹ̀ ní tí bá ṣe fún ẹ ò ní gbàgbé mi láéláé. dádì wọn ò ní jẹ́ kẹ́ ẹ wí bóyá ìwà ẹ̀kọ́ náà ń jẹ́ kàn gbọ́ ni bọ̀ ó dá mi lójú wọn ò lè gbọ́. we keep short ààrẹ ẹ̀ ló rà dáadáa wọ̀nyí. ọ̀yá sudan káwọn sọ̀rọ̀ kò díjú orí àwọn àkọlé mi wọ́n kò díjú very good sábẹ́ fẹ́ halẹ̀ pé tó ń bá bọ́ọ̀lù ẹ̀ kó bọ́ọ̀lù ẹ̀ sọ̀rọ̀ lọ́kì ibi àwọn bá fún tílé bá fún ṣúlẹ̀ mí ìfọ́kẹ́ o ọ̀sùn kò sí nínú náà àgbàgbọ́jọ́ mi ti bá sẹ́ni rẹ̀ èmi aláàárọ̀ ń bọ̀ torí orí náà lẹ́yìn nílé kẹ́ nǹkan lórí ìbínú mi ò já wọ́n aláàárọ̀ ni mi ò mo ní táìmù dáadáa pẹ̀lú àbídọ́là bẹ́ẹ̀ bá wà bí tí wọ́n bẹ̀ fún àdéhùn ọgbà ẹni ìwọ náà gọ̀ ṣé kò ẹ̀kọ́ tó máa tọ́ bá kò sọ́bọ̀ kí máa gbowó lọ́wọ́ ẹ̀. tẹ bá ti lọ ẹ ti mú ẹ máa wọlé. ó lè bùkà tí máa lọ tọ́ bá wọkọ̀ fún mi lówó. gbogbo ìjì dárú kan náà báyìí ìwọ máa bẹ́ẹ̀ po wo orí mi ló bá fi ṣàṣe mọ́ ó ní wúwo ara dáadáa mọ́. 10,000 wà mí. ẹ ti fojú kan sá. ẹni ò bàjẹ́ o èmi ò ń ṣe owó kù fún àbí ò ń ṣe owó kù fún mi. ẹ má dùn gbogbo tó kù lọ́wọ́ tèmi náà ní dáàdi mi lè parọ́ fún yín gbogbo tó kù lọ́wọ́ mi ní sá. èdè ló kù lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni sá gbogbo tó kù lọ́wọ́ mi ní sá. ọkì tútù ọ̀nà ètè wa mẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sá. ah dáàdi. ẹ lọ́mọ dáàdi. ẹ ṣòwìrì o ìyá ò ní jẹ yín o ẹni tọrọ jẹ o ojú ò ní tí yín o. ó dáa jẹ́ fún 2015 ìdúró wa lọ́sí mọ́tò kì í jáde ní sá. dáàdi nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe ìpàtì ṣó necessary tó bẹ́ẹ̀ ṣá. ó necessary jù bẹ́ẹ̀ lọ very very necessary. ó dáa torí kan tẹ́mi fi ń wo bẹ́ẹ̀ ni pé gbogbo ara ṣàmọ̀ pé ọmọ tẹ́ fẹ́ ṣe freedom fún iná òkúkú ń ṣọmọ yín náà directly àbí. ẹni kì í ṣe sọ báyìí yorùbá sọ wípé ẹni tí a bá ń fẹ́ yẹ ẹ lọ́mọ ẹ̀ wò ni obìnrin tá à ń sọ yìí ó gbúrò ọmọ ìwà bá mi ni àbí ọmọ tẹ́mi dẹ̀ ti ń tọ́jú látọjọ́ tó ti pẹ́ kì í ṣe pé kò ní bàbá o ṣùgbọ́n òkú ayé ń bàbá ẹ̀ sọ ọmọ mi ni mo ti yẹn rí tiẹ̀ mo ti jogún ẹ̀ máa bá nǹkan jẹ́ nítorí ọba jẹ́ máa balẹ̀ ọba jẹ́. kásẹ̀ wàá zoom pé ẹ fẹ́ bà nǹkan jẹ́
ẹ fẹ́ balẹ̀ ọba jẹ́ lórí pé fẹ́ ṣènáwó iná àbí ẹ ní láti ṣe estimate. Ẹ̀dùn kí ló fa interrogation náà? No, ṣé bàbá yín lórí kẹ́ máa interview mi ni àbí wọ́n bò ó tí mo tọrọ lọ́wọ́ ọ̀wọ́ ẹni ọlá ló ṣe interview mi báyìí. Dáàdi kò rí bẹ́ẹ̀ o bọ̀ nǹkan tẹ́mi ń sọ ni pé tá a bá fẹ́ ṣe pàtí ó ṣàmà ní particular budget pé iye báyìí la fẹ́ ná èló ni budget yín sà. 5.5 million. Kí ló ṣẹlẹ̀? Dádì ṣe fẹ́ sìnkú àná ni kí ló ṣẹlẹ̀? Lórí fún ṣé mi ò ní kó lórí ni? Mi ò ní má ṣọjọ́. Mi ò ní pa màálù. No, ìyẹn nígbà tí wọ́n jáde school èlò yẹn lọ́lẹ́ lórí. Graduation yẹn sà freedom. No, torí mi kàn mo lówó yẹn àbí o fẹ́ máa fi style ṣe lèkú pé èmi ò wá òkè bí bàbá yín àbí. Ẹ jẹ́ ní 5.5 million pọ̀. Ṣé mi ní pa màálù? Ṣé mi ní kó lórí? Ṣé mi ní pẹ́pẹ́? Aṣọ mẹ́rin mi máa rà. Aṣọ àkótó máa kọ́ fi pàdé àwọn ẹgbẹ́ mi. Ǹtí máa fi jó. Bẹ́ẹ̀ ni, màá ní aṣọ owó tó fẹ́ ṣe pàtí náà. Màá níṣẹ́ fún un. Àtúnláwó fún lórí. Bí mo ṣe gbà ó kéré jù máa ṣe 300,000 wẹ̀ lórí. Bí 350. Torí bí ẹ̀mẹ̀rin máa jó. Máa kọ́ fẹ́ jó lákọ̀ọ́kọ́ wọ́n pé máa wọlé máa rọra òkè mọ́ fàájì ṣe 50,000 máa kọ́ bọ́ yẹn. Ìgbà tó padà dé, màá tún lọ bó káàdì. Bàbá ló ń jó yìí o. Kí ni máa rí fún o? Màkàrí tó dùn fún 100,000 máa bó. Èmi mọ wọn náà. Lórí freedom 5.5 ó ti pọ̀ jù sá. Mo bá ìṣeré ni 300 mo book 300,000. I've been talking before. Okay sir, èmi máa fi 50,000. Ẹni ayé ìṣèrí báyìí. Kí ni mo tún ṣe sá? Mo dárúkọ 300,000 fún mi 50,000 ní 300,000. Tí ṣe pé kò sówó lọ́wọ́ ẹ̀. No, kápẹ́ 5.5 yẹn gangan ni mo dúró lórí. Èrè lọ́pàá fún mi ná. Ẹ ṣáà mọ̀ bí nǹkan ṣe rí nsìn. And again, bí 4 days ago tẹ ṣe wá bá mi tẹ ní fẹ́ sáré lówó kankan láàrin àti ìbáṣe bá wá ń ṣe. Ó ní iye tí mo fún yín sá. Ká sì lè kó fúnra wa ni. Orí bẹ́ẹ̀ sá. Ṣé ká sì lè kú? Mo fẹ́ fi sọ nǹkan kan ni. Nígbà tí ẹ bí ẹ sọ hospital mo gbẹ kó nu ẹ̀jẹ̀. Jẹ́ ká bẹ̀rẹ̀ náà sílẹ̀ sọ̀rọ̀ ò lè mọ̀. Jẹ́ ká bẹ̀rẹ̀ rẹ̀gùn ọ̀rọ̀ tó sọ̀rọ̀ kó mi kì í sọ̀ mí. Tó wà ní ẹ̀jẹ̀ bàbá ò lè fọ́kẹ̀ ara ẹ̀rìn kò láìkẹ̀ ẹ̀jẹ̀ inú gbẹ kó nu ẹ̀jẹ̀. Ṣé èmi ò ṣe dájú gbà yẹn kí n tó fẹ́ mọ́lẹ̀ kò tó pieces? Ká tó tún sí èkó mi ká bọ̀ kéré gùn àfẹ́ máa fọ́ ní ṣe. So n tó wá sọ fún mi pé ìwà fún mi 50 àbúrò náà 50 sí 100. Dádì kí lẹ sọ èmi 50 ẹ ṣàmọ̀ kémi ń gbowó oúnjẹ lọ́wọ́ yìí. Inú tó gbà yẹn náà ló tún máa mú wa ó láwọn bí yẹn ní àwọn níbi pé ìyẹn tó máa ka omi fún mi dáàdì ẹ ti wá lé wa ẹ tún mi mẹ́rin ẹ ti wá lé wa ẹ tún mi márùn. Dádì ṣe fẹ́ gbọ́ mo máa fún yín ní 10,000. Ó sọ kankan sí. Mo ní máa fún yín 10,000. Ọlọ́ba ẹ̀kọ́ jẹ́ olùmọ̀ pa mí. Ṣọ́ọ̀kì tó sọ ẹni tẹ́ kò pa mí lórí. Wà fún mi 10,000 ní 300,000. Àwọn fi àwọn jọ yẹ. Ìyá ẹ̀ máa ń ka omi sí mi lẹ́nu ni. Ẹ̀sà ti wá ètò mi mẹ́rin o. Ẹni mi márùn-ún o. Mi ò dẹ̀ ń bínú. Síbílẹ̀ àbúrò mi mo wà. Dádì máa san 50. Láíláí sọ 25. Àdádì ṣe ẹ̀ náà ni. Ìwọ náà náà ni. 75 ló máa jẹ́ yẹn 50 25. Sọ́tà lọ́rùn. Ọjà dádì 20. Mi ò gba 20. Àwa jẹ́ 70,000. 55 kò jẹ́ 75. Dádì ẹ̀ manage 20. Ẹjọ́ náà. Ọdọ ẹja ṣe báyìí 50 20 ó jẹ́ 70 àbí. So ìyẹn ò sínú owó tí máa gbà lọ bàbá yín o. Ìyẹn ò sí ní ẹ̀ o 33 170 àkáǹtì mi ni. Ṣé kíákíá bẹ́ẹ̀ náà wà ní. Nísinsìnyí ni máa gbà. Ìjọba òní. Ẹniọlá, Yes sir. ìwọ gbàdúrà fún wa. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Àwọn àti Ọlọ́run wà dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbẹ́ jẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Àdúpẹ́ lórí ìdílé ìtòrí kò jẹ́ Ọlọ́run fún. Bẹ́ẹ̀ ni. Àmín Jésù. Ọlọ́run ṣé. 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 Àmín. 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 Àmín lórúkọ Jésù. Ó ṣe jẹ́ pọ̀ lẹ́nu kó gbàdúrà. Ṣọjọ́ orí náà fi ṣe yẹn. No, mi náà jorí àwọn tó ti ẹ̀ wà religious wà mí ló ṣe jẹ́. Pásítọ̀ wà lélẹ̀ tó mọ̀. Ẹ wo ẹ fi yẹn lẹ o jàre. First and foremost, máa dúpẹ́ lọ́wọ́ ìyá yín.
aya rere ni lọ́ọ̀dẹ̀ ọkọ. Obìnrin tó bí àwọn ọmọ alálùbáríkà fún yàn yẹ ká máa kí ká máa yìn ni. Kò sí àṣàdà nínú yín. Gbogbo yín lọmọ olóríire. Ọmọ téèyàn fi yan gan ni ẹ ń ṣe ọmọ ìbànújẹ́ ṣe pé àwọn ọmọ mi tẹ̀lé tóbi wọn bá rí wọn bá inú àdé bàjẹ́ tí yóò wá rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀wòrán ẹ̀wọ̀ ẹ̀gbọ́n yín ẹ̀wọ̀ Lálẹ́kan báyìí apart from his first degree ó ti ṣe master ni ó tún ti ṣe ní báyìí graduation ẹ̀ ló ń pè wá fún yín. Ìjọ́ wo ló pé yín náà? 25th of this month. 25th gbogbo wa ni mo fẹ́ ká wà mẹ́. Kọ́ lè mọ̀ ń bẹ̀ pé ó léèyàn ó lára tí ọmọ ẹni bá da ó yẹ ká fi hàn ní ọmọ tó ṣe é fi yan gan ni kò dáwé dúró lójú kan ó kọ̀ntínú ó ń kà á sí ó kọ̀ntínú ó ń kà á sí ṣé ó ti yé. Dáàdì ìyẹn mo ní máa sọ fún yín a gbọ́dọ̀ make arrangement o. Kò require nǹkan kan tó pọ̀ náà ká kó sáṣọ ká máa lọ náà ni. Bí báwo àwọn nǹkan tá a máa sè ìnáwó aṣọ bàtà a máa rà á. Kí nìyẹn ṣe kàn. Kí mi ni máa bẹ́ẹ̀ sí oúnjẹ ni. I just want you guys over. Just come over. No. Hello. Ẹ máa lẹ̀. Irọ́ ni o. At last. Ẹ ṣé mo dúpẹ́. Nítòótọ́. Mo ti can another big contract. Ẹ má bínú inú mi ń dùn àwọn ọmọ mi wà lọ́dọ̀ mi mo ń ṣe ààyè jọ yẹn pẹ̀lú wọn ni. All right then. Ẹ ṣé. 75% up front. Cut me no kini no dey happy at all. O sọ ayé pé máa ìdúrà máa gba owó tábà tí ń ṣe. Bẹ́ẹ̀ sì máa lè di ìdèyí jùjú oògùn ló lò. Ìdèyí jùjú ó lo oògùn. Kí ló ṣẹlẹ̀? Ṣé òun nìkan ni? Ọ̀rọ̀ àṣì ògbọ́n sọ tó ń dùn mí. Ìdèyí jùjú tí ẹ̀ dúró gan ṣẹ́ lọ́rọ̀ kan ló fi àlàyé pè ní. Tó bá ti ẹ̀ lo nǹkan gan kí aláyé gan lo méjì fún. Tó bá tún wá lo mẹ́rin gan kí aláyé gan lo méje fún. Ẹ mọ tínú mi fi dùn ni. Tí ẹ bá mọ iye àwọn tí àjọ contest. Tẹ bá mọ àwọn contractors tí wọ́n bid fún contract yìí àwọn tó ní fọ̀tàn lè kan náà. Wọ́n lè less than 12. Wow. Èmi lọ́lọ́run wá gbé fún. Hallelujah. Now finally, a máa ṣe àjọyọ̀ tìyẹn lọ́tọ̀. Finally, ìjọ 25th yeah. We must be there as a family. Everybody. Kí ni mo wí? Bá lo 12 máa lo 40. Mi dààmú dàbọ̀ mo dààmú nílé mo dààmú ọmọ àlejò. Ẹ wo èmi lọ máa gbọ́n má gbọ́n tó máa gọ̀ má gọ̀ jù òkìkí ọlá ṣe bí ẹni gọ̀ wọn mọ̀ pé ṣe ló ń díbọ́n. Nǹkan tó mú mi lámẹ́ǹtì nínú ilé tí mò ń lọ tí mò ń bọ̀ tí mò ń bọ̀ làwọn fi ń yọ̀. Àlàyé, a lè máa wọ́n báyìí. We just have to do something. Listen. Oh yes. We just have to do something. We have to do something. Secretary. Ṣé ìbílú pé Idris nìkan ni a fi ṣe ń lálejò? Ẹ wò ẹ̀yin ni mo rí kí ẹ ṣe ẹ̀kọ́ àlejò mi. Yeah, ẹ má bínú ẹ wò. Dáàdì náà ní pé signature yín náà wọ́n fẹ́ kó wà lórí dọ́kúmẹ́ǹtì yín. So, màá lè submit ẹ lọ́la Monday.
Okay. Ẹgbẹ́. Ẹ sáǹsì mi. Ẹ sáǹsì lẹ́nu. Àtẹ̀lẹ́nu. Ẹ ṣe. Ṣé o ti tán mà? Yeah. Bùdánilá, ẹ má bínú pé mo dọ́rọ̀ tẹ́ ń sọ wọ́n yín lẹ́nu. Mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ pàtàkì kan ni. Mo sì fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ lórí ẹ̀ torí mọ̀ pé ẹ̀yin lè lè ṣe dé gẹ́gẹ́ bí less of key wọn. Less of key. Less of key. Kí ni ó mọ̀rọ̀ less of key wa? Àǹtí Kàfílà ń ti bẹ̀rẹ̀ wọ̀nàwọ̀nà yín. Kí lẹ fẹ́ sọ gangan? Kí ló fún yín dàbí pé mi ní less of key? Ẹ tún ti bẹ̀rẹ̀ wọ̀nàwọ̀nà yín Àǹtí Kàfílà. Ìgbà tẹ́ ń pè mí ní less of key. Àbí ògbọ́n mi tó sọ ni. Ẹ ti ẹ̀dúró náà ti kápò. Ṣé dájú ló sọ fún yín pé àwọn ní less of key nínú ilé ìtọ́sọ? Òye yín ẹ̀ṣẹ́ méjèèjì bẹ́ẹ̀ lọ sùkúù ṣé ẹ̀gbọ́n wí mọ́ ni. A ní less of key ẹni tó bá súnmọ́ yàn tí máa ń gbọ́rọ̀ síyàn lẹ́nu less of key. Ẹ̀yin less of key mọ́mì ṣé mọ̀ pé kò sí nǹkan tẹ́ bá wọn sọ tí wọn ìgbẹ́ hàn kí bọ̀dá lè kàn tí wọn àwọn ògbé bí tààrà ẹ̀kọ́ kan ni wọ́n máa ń wá bó sì mọ̀ pé kò sọ̀rọ̀ tẹ́ bá mọ́mì sọ tí wọn ìgbọ́ ló jẹ́ kí n sọ fún un ló jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin ní less of key wọn. So ìyẹn ló sọ mí di less of key. Ẹ̀yin less of key. Less of key tí ń yẹn. Bẹ́ẹ̀ ni. Ó yá kí la rí bọ́. Nǹkan tí mo fẹ́ sọ náà pọ̀ mo kàn fẹ́ sọ fún yín wípé kẹ́ bá sọ fún wọn pé tó bá ti di sátidé tí ń bọ̀ lẹ́yìn ilé mo fẹ́ lọ bì kan ìrìn sílé ńjọ́ náà àbúrò mi kan bímọ ọjọ́ náà wà ní ìkómọ jáde rẹ̀ mo fẹ́ lọ bẹ̀ fẹ́ kẹ́ bá sọ fún mọ́mì gẹ́gẹ́ bí less of key mo sì mọ̀ kí wọ́n gbọ́ sí ẹ̀mẹ́nu. Ẹ pẹ̀lẹ́. Ẹ ǹlẹ́ kíra yín kí ni yóò tutù kí ló ṣẹlẹ̀. Kò sí náà ni wọ́n ṣẹ̀ múná dé láìpẹ́ ni. Ìgbà tí ìwà sínú kò sépo ní jẹnẹrétọ̀. Epo wà ń bẹ ẹ̀yìn rí kan ni mo sì fẹ́ wá pè kíkẹ́ bá ń tẹ́sí sùn lọ́wọ́ ní sì fẹ́ dáná mọ́ yín lójú. Ẹ wá pè mí kí wọ́n bá yín tọ́jú. Ṣé mi ni mo bá yín tán lánàá àbí mo tàn jẹ? Nígbà mo wá tàn tí ń rí tàn kọ́ mo sì rò pé bóyá agbára tí yóò gbé. Anyway kí la rí bọ́ mo ti sọ. Sọ̀rọ̀ ti parí báyìí. Torí ẹ̀rọ ṣe ìwà bá ka jókòó ká máa fọ. Tata ló pè yín pé kẹ́ jókòó kẹ́ wọn sọ bí mo bá yín bí tẹjọ́ ń sọ̀rọ̀ mo kàn dá mọ́ yín lẹ́nu ní ẹsẹ̀ tí mo sọ nǹkan mo pè yín fúnra yín lẹ wá jókòó ara yín tẹ̀ ń sọ̀rọ̀. Kò lè tán ara yín ẹ mọ́ra sí i anyway máa sọ fún ìyá pé ẹ bá mi sọ̀rọ̀ Sátọ̀dé sí wàhálà. Àbẹ́ tẹ̀lé mi lọ kájọ sí lọ. A lè jọ lọ náà kán lè bá àwọn pé mi náà léèyàn kan lẹ́gbẹ̀ẹ́ ẹ rí bó ṣe kún fọ́fọ́ ní Síkírà Bọ́ndíkù extra large. Anyway. Ọlámilékan máma bínú èmi ti rẹ́ẹ̀dì ti pẹ́ okú mọ́ ọ̀rọ̀ àwọn obìnrin ìwé àti àwọn àbúrò àwọn náà ń ṣe mọ̀ndẹ̀rẹ̀ bẹ̀ of course bí wọ́n máa já wọ́n lẹ́gbẹ̀ẹ́ ni. Mami! Lọ́sẹ̀ ìṣojúmọ́ ó máa dá kú kírun mọ́ ń pa ẹ̀ ayé ẹ̀rẹ̀ká ni bẹ́ẹ̀ni lóhùn bẹ́ẹ̀ni sọ̀hún bẹ́ẹ̀ni nonsense gbọ́nà àríyọ̀ ṣé o yẹ mọ́tò ìwé òkà tó kù lé ni. Ilé ìwò sá, mo yẹ wò kò dé sí nǹkan kan tó ṣe. Mọ́tò iná ló dẹ̀ gbé jáde lánàá. Ó ní kódà kọ̀tà kúkú ní kó tí mo délé ọ̀rọ̀ ń jìnnì ṣe máa rí nìyẹn sá. Anyway jẹ́ mo mọ nǹkan tí máa ṣe. A ti máa fún yín sáìn. Bọ̀dá àríyọ̀. Ìdàpọ̀ mo Dàpọ̀ mẹkáníìkì ni mo fẹ́ bá sọ̀rọ̀ ìwọ náà ni wọ́n ṣe tó yàtọ̀ báyìí wo mọ́tò wa break down sí express tó lọ sí university gate yẹn mo fẹ́ kó sáré máa bọ̀ kó wá gbé mọ́tò yẹn lọ kó lè lọ ṣe jọ máa bọ̀ wo àríyọ̀ ìwà lọ lè wà lọ gbé mọ́tò mi wá àmà lọ́bi tá a lọ òun náà dé bí.
Ẹgbẹ́ máa wọ títí o, kó sì kò jẹ́ ẹ bá bẹ́ o. Yeah, I must do something. Kí la máa ṣe báyìí náà? Kò sí dáre ṣá àlè fẹsẹ̀ rìn débẹ̀ ọ̀nà ìjì. Ẹ ò ṣe tẹ̀lé ráìsì tó wà ní bùtù. Ọlọ́mọ ti jẹ́ kó jẹun báyìí. Omi tó máa wá ti gbóná, ó jẹ́ lọ wá mi rà. Ẹ jẹ́ lọ sí ráìsì sílẹ̀ o. Ẹ jẹ́ lọ sí ráìsì sílẹ̀. Mára ẹyọ kan rà fún gbogbo wa. Ẹ wẹ̀ wò, ẹ má dúró báyìí. Ẹ jẹ́ ká wọnú mọ́tò. Ẹ jẹ́ ká lọ sí. Yamba yembe yembe, yamba yamba ẹni ò mọ bá ní gbọ̀ngbà ṣẹlẹ̀. Ẹ má dúró, ẹ má rọ̀ṣà ikú ń bọ̀. The big job, the big job. Bàrà bá sọ wá ní kó. Very good. Yeah, come back. Move. Stand by, you driver. Stand by. Stand by. They enter, you move. Move. Aṣọ ń burúkú ẹkú ara fún òṣìkà ń gbé bí ọ̀pá o àkàtàgbùsàn lẹ́yìn òdògọ́ ẹ mú kú òkú dín ẹ mú àwọn ọ̀la báyé wọn Officer, arrest him. Kí n bó ṣe bàbá? Arrest him. Mr. Man, you're under arrest. Obi. Àríyọ̀dà, driver. Ara rẹ̀ ọ̀yá, ó ní bá mú mọ wá já ejìnrìn fún ní òjò wá bí iṣẹ́. Ẹ̀mọ́ tó ń ṣe. Mo mọ lé wọn ọ̀gá. Ọmọ láàríyọ̀. Mo mọ bẹ́ẹ̀. Very good. Wọ́n máa tẹ̀lé lọ́pàá lọ, wọ́n máa lọ arrest ẹ̀. Kò sí wàhálà. Kàfílà wà nílé. Ọlọ́pàá méjì. Ó lè lọ bí ká. Ó fẹ́ wà. Bàbá sọkùn tí ọ̀dà ẹgbẹ́ ìtí ẹ̀. Àrẹ́fà! Kàfílà mọ́ bá wọn ágíù. Mo ṣe mẹ́nu náà nù o. Mọ́ bá wọn ágíù. Shut up. Wọ́n ti mẹ́nu náà màlẹ́ bí. Ẹ̀yin tó kù tẹ́jọ pa. Ẹ̀yin tó kù tẹ́jọ pa. Ẹ̀yin tó kù tẹ́jọ pa tẹ̀sán bá dé police station. Wọ́n tiẹ̀ o tẹ̀sà àríyọ̀. Ó lára àríyọ̀ òyà. Àbí ó ní wà ní. Ń gbẹ̀ bá dé police station. Ẹ ti mọ̀ pé ẹ fẹ́ pa àbúrò mi. Àbí ọ́físà ẹ bá wọ́n. Pàṣẹ jẹ́ ọlọ́sùn ni wọ́n ẹgbẹ́ lọ. Kọ́kọ́rọ́ mọ́tò ìdá. Àkàtàgbùsàn lẹ́yìn òdògọ́. Máa tẹ́sí dé police station yẹn. Tó bá jẹ yín kí lẹ máa ṣe. Tó bá jẹ yín kí lẹ máa wọ́n ṣe wá. Má rò ó, ọ̀rọ̀ yìí ò ṣe é rò lọ títí tí jáǹtì rẹ̀ kí ni ẹni tí ò tó ìyá ẹ̀ kú bàbá ẹ̀ kú. Ó sì ń gbélé ayé náà ni òun ní dánìkan sílé ayé rẹ̀. Ẹlẹ́dàá ó tì ọ́ lẹ́yìn. Ò ní ṣìṣe lágbára Ọlọ́run wálé òpó ọmọ àfibìrin Abídórí ọmọ ẹlẹ́mì tí ró gbagi lásán ẹ̀gá mójòkó sùn ní wọ̀ ẹ́ lọ ọmọ ẹ̀kẹ́ ilé mọ iye ọwọ́ tí rólé wọ́n pin dá níwọ̀ ẹ́ lọ ọmọ ẹ̀kẹ́ tó dá nímọ̀jọ ọ̀pọ̀lẹ̀kẹ́ láìsí àbígbésù ni. Àǹtí ọ̀rọ̀ yín yé mi ṣùgbọ́n tèmi ni ò tí ì yé yín dáadáa ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹ̀ ọ̀rí ọkọ dáàdì mbẹ ọ̀rọ̀ kù mọ́ mi mbẹ ọ̀rí ti Jùmọ̀kẹ́ àti Tìlọ́lá Ẹniọlá wa ń kọ́ wọ́n ṣàní ọmọ ẹni kú ó sànjọ ọmọ ẹni nù lọ Ẹniọlá àbúrò mi dà
ṣé àwọn tó ń pa àwọn ẹbí mi yòókù ṣé wọ́n ti gbóhùn lọ ní àbí báwo? I can't even see my brother. Where is he? àwọn ẹbí kan dáwọ́ dúró gbogbo ibi tá à ń dé pátá wọ́n sọ wípé a lè lọ lálẹ́ ṣùgbọ́n àwọn ọlọ́pàá gangan wọn ò dáwọ́ dúró wọ́n sì ṣe ìwádìí lọ. Ọlámilékan, nǹkan tí mo mọ̀ ni wípé ohun tó pamọ́ lójú ènìyàn gédégbé báyìí ni lójú Ọlọ́run. Ojú àwọn aṣebi ó máa hàn báyìí láìpẹ́ láì jìn. Àǹtí, I understand. Mo nǹkan tẹ́ ń sọ yìí, ẹ ń sọ láti tú mi lọ́kàn. But why gangan tó lọ ṣe aláìlẹ́kùn ìṣẹ̀lẹ̀? Èmi ni gbogbo wọn bọ̀ wá bá níbi tí a ti ń ṣẹ̀yẹ pé mo ṣe tó ń school. Ó ilé ìṣe máa ṣẹlẹ̀ gbogbo ẹbí mi lẹ́ẹ̀kan náà. Kí ni nǹkan tí mo ṣe fọ́lọ̀ gangan? Kí lẹ́ ṣe mi gangan? Take out. Sorry. Oh, my God. Tó bá jẹ́ yín ìjà oníbàárà jẹ́. Máa mú bọ̀ wá àwọn eléyìí pàṣẹ jẹ́ pányánpányán. Ẹ̀rí pọ́nlọ́gbọ́ra èyí àwọn ọ̀dàlẹ̀. Ẹ ti ẹ̀ farabalẹ̀ ẹ jẹ́ yẹn explain ara mi. Farabalẹ̀ báwo dọ́kun ọlọ́pàá kò farabalẹ̀ kí ni ẹ̀rọ kò máa wúlò jẹ́. Mr. Rio, ẹ máa try láti sọ anything. Ẹni tí pé ọ̀rọ̀ tẹ bá sọ ń bí la máa lọ against ní tàbá dé court. Ọlọ́pàá ṣiṣẹ́ ọwọ́ yín. Ọ̀sẹ̀ jẹ́ èèyàn kẹ́yàn ẹ̀mú wọlé ọ̀yọ̀yọ̀yọ̀ wọlé ọ̀dẹ́rẹ̀ jágàmù tẹ̀ rẹ ti kó lọ́wọ́ igi ọ̀dà ọ̀yà ọmọ. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Dáúdà Mutajero. Báwo lẹ ṣe jẹ́ sí wọn nínú ilé yìí? Mo lè pè mí náà lẹ́mí ọ̀gá torí àti wọlé àti jáde ọ̀gá ọwọ́ mi ni gateman ni mí ìníṣẹ́ tí mò ń ṣe ń bẹ̀. Ní last Saturday kí ló ń tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ọ̀gá yín tó fa wàhálà láàrin ẹ̀yin méjèèjì? Ayé máa ń gbé bọ́nu wọ́n ti yà sọ fún yín ọ̀rọ̀ owó ló fẹ́ dá gbólóhùn aṣọ ọ̀lẹ̀ nígbà ọ̀gá sì ti sọ yìí wọ́n ti yanjú ẹ̀ pẹ̀lú mi torí mi rè èèyàn gbọ́dọ̀ jogún lówó mo kàn ṣàlàyé fún wọn ni. Oyè mi àmọ́ kò tán nínú yín. Ó ti tán gbọ́n ti fún mi lówó. Ibo lẹ wà ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ gan? Níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ẹnu géètì náà mú wa nígbà ó sì ṣe tán àwọn ọ̀gá múra wọ́n náà ń jáde lọ bí gàdésàn bọ̀dálé kan wọ́n dágbére fún mi mo sì fàdúrà sìn. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán kí ló wá ṣẹlẹ̀? Wọ́n ti lọ ó pẹ́ o àríyá òmùrí tó fò làbàlàbà dé ló ní pẹ́pẹ́sẹ́ o mọ́tò bàjẹ́ sójú ọ̀nà o òun wá mẹ́kọ́ nígbà tí ó sì fi pẹ́ sígbà tí ó sọ̀rọ̀ nàgbọ́ ìròyìn ibú pé ibi tí òun ti kúrò lọ́dọ̀ àwọn ọ̀gá àwọn agbanipa àwọn kílà wọ́n ti yìnbọn fọ́gà ó bá mi lọ́kàn jẹ́ kọ́lọ́mọdínà àti jẹmọ́ gbogbo wa ẹni rẹ̀ lọ ikú ọ̀gá dùn mí. Nítorí pé ẹ̀yin àti ọ̀gá jọ ní gbólóhùn àsọ ẹ̀yin àti Àríyọ̀ wá pawọ́pọ̀ wípé k'Àríyọ̀ sọ pé mọ́tò bàjẹ́ káwọn tí ẹ ránṣẹ́ lè jíṣẹ́ àbí. Dádì ẹ bá ń sọ fún màdàmú Ọlọ́run ní tìrántí èsì tí wọ́n mọ́ wọn lọ́wọ́ èmi àtàrí yóò fẹ́ràn ara wa ń bo láti jọ máa lẹ̀dí àpò pọ̀ olórí fúnkú rẹ̀ kó wá di mọ́tò ní kémi wà lẹ́nu géètì ni kí nífẹ̀ẹ́ kí eré kí la dá mẹ́kùn ṣe. Ẹ wò ó àwa la lè ràn yín lọ́wọ́ o. Àríyọ̀ ti jẹ́wọ́ wípé àwọn jọ pawọ́pọ̀ pa ọ̀gá. Èmi Àríyọ̀ jẹ́wọ́ àbísẹ́ kò fẹ́ pa Àríyọ̀ ni. Àbọ̀ kò fẹ́ pa lẹ́wọ̀dà ni. Mr. Àríyọ̀ ibi òṣèlú tẹ̀sí lè máa ṣe pé o tí o bá ṣe pé mo wo tọ́jú orí mọ́ni lára ó yẹ kí n gba ìtì yín. Kí ló ṣe yín? Bí báyìí òṣèlú tẹ̀sí lè máa ṣe pé tẹ bá nífẹ̀ẹ́ ara yín ẹ máa farabalẹ̀ kẹ́ ẹ máa dá nǹkan tọ́gà bá ń bí ilé ẹ̀kọ́ kan láì pariwo àti láì ṣe pé rárá ẹ ti gbọ́ ẹ má wojú mi ẹ má wojú mi ẹ má wojú ọ̀gá. Irọ́ tó pa mọ́ mi ló jẹ́ sépè ẹ má bínú irọ́ burúkú ló pa. Mr. Àríyọ̀. Wọ́n dá yín lóhùn. Ó
ó kù ọ̀la tẹ fẹ́ gbé mọ́tò yìí jáde, ta ló gbé wọlé? Èmi ni. Ní àárọ̀ ọjọ́ tẹ fẹ́ lo mọ́tò yìí, kí ló ṣẹlẹ̀ sí mọ́tò náà? Kò sí nǹkan kan tó ṣe, nǹkan kan ò ṣe. Kí wàá ní rísìn tẹ ṣe dúró lọ́nà pé mọ́tò bàjẹ́? Nítorí àwọn oníṣẹ́ tẹ rán sọ̀gá yín kán lè jíṣẹ́ àbí? Kò rí bẹ́ẹ̀, ìdọ́gbọ́n ọ̀gá kẹsì mọ̀ wọ ẹ́ńjìnì ó kàn mọ́ lọ́rọ̀ ní ẹ́ńjìnì lọ parẹ́ fún rẹ̀. Ẹ́ńjìnì tẹ ló múná lọ. Lọ́wọ́ kan tí mẹkáníìkì débẹ̀, ẹ́ńjìnì ṣiṣẹ́. Ìyún ò tiẹ̀ yé mẹ́rin pé mi ti kú ọ̀bẹ ọ̀rọ̀ ẹ́ńjìnì bó ṣe rí nù. Ọ̀gá ọlọ́pàá yìí mọ̀ nǹkan kan parẹ́ ọ̀rọ̀ ẹ́ńjìnì bó ṣe rí nù. Ẹ dákun ẹ ṣàánú mi, ẹ má jẹ́ ìṣẹ̀wọ̀n rán mi ọ̀sẹ̀ wọn rí ẹjọ́. Ọ́físà, máa yí ọ̀rẹ́dì láti ẹ̀bà rẹ̀. I can see that man. Bóyá kẹ́ tọ́jú ẹ̀. Ó sàn. Ìmọ̀ kò ní Japan. Má fi dán wa wò. Ọ̀nà bẹ̀rẹ̀ tó níyà. Ìwà ló sàn kò sàn. Ọ̀gá tó ṣì tí wọ́n náà ní. Ó tó ṣì tí wọ́n náà. Píṣù. Tí bá pọ̀ bísí, màá rí pọ́ọ̀tì fún gọ́ọ̀mẹ̀ntì. Ṣé gángan. Wọ́n náà dẹ̀gbẹ́ kọ̀ ọ̀dọ̀ oṣù. Má jẹ́ ìyàwó láyé mi. Ó sàn kò sàn Ẹlẹ́dùà. Má fi dán wa wò. Má fi dán wa wò. Ó dẹ̀gbẹ́ kọ́ mi náà. Hisham. Hallelujah. Hello. Hello, wọ́n jáwọ́ ìrẹ́lẹ̀ ní. Àwọn oṣẹ́ ibi ti wà ní o. Ó sì tẹ̀ pìṣà, ọ̀rọ̀ Mass make sure people sọ fún president yìí. Ó sì tẹ̀ pìṣà. Ẹ lárọ̀ wá. Gbogbo náà la di ẹyẹ yẹn bọ́ bá délẹ̀ tá a dẹ̀rọ̀. O lè rán PSC mi náà, that's too slow of you. O lè rán PSC mi náà. Ọ̀yàǹde, tọ́wọ́ bá gbìyànjú àti lọ, iná mú ọ. Bàbá, bọ́ọ̀ mo ṣe débi bó mo wà. Wọ́n right. Ìyẹn pàtàkì lọ́wọ́ àbọ̀. Bàbá mi mọ bí mo ṣe débi. Ojú mi. Kí ló kọ rẹ̀? Ẹniọlá ló kọ mi. Ẹniọlá. Ó ṣe á wá débi tí mo ti rí ọ, kí ló ṣẹlẹ̀ gan pàtó? Èmi kò mọ bí mo ṣe débẹ̀. Ṣùgbọ́n tí mo rántí ni pé lọ́jọ́ kan amúra ńlé pé à ń lọ gbogbo èmi àtẹ̀mí àti ìyá àti bàbá àtàwọn àbúrò mi pé à ń lọ sí graduation ẹ̀gbọ́n mi ní school ẹ̀. Mo wá bọ́lẹ̀ pé mo fẹ́ ra omi tútù. Nígbà wo ara ní kú omi ẹja yìí lọ́sẹ̀ ìṣẹ́júmọ́ ó máa dá kó kí ló mọ̀ ń pa ẹ̀ ayé ẹ̀mẹ̀ká ni. Bẹ́ẹ̀ni lóhùn bẹ́ẹ̀ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ni nonsense gbọ́dọ̀ yọ ṣé o yẹ mọ́tò ìwé òkà tó kù ilé ni. Ilé ìwé sá, mo yẹ wò kò dé sí nǹkan kan tó ṣe. Mọ́tò iná ló dẹ̀ gbé jáde lánàá. Ó ní kódà kọ̀tà kúkú nǹkan tí wọ́n délé ọ̀rọ̀ ń jìbì ṣe máa rí nìyẹn sà. Anyway jẹ́ mo mọ nǹkan tí máa ṣe. A ti máa fún yín sáìn. Bọ̀dá àríyọ̀. Ìdàpọ̀ ní ìdàpọ̀ mẹkáníìkì ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ìwọ náà ni wọ́n jẹ tó yàtọ̀ báyìí. Wo mọ́tò wa break down sí express tó lọ sí university gate yẹn. Mo fẹ́ kó sáré máa bọ̀ kó wá gbé mọ́tò yẹn lọ kó lè lọ ṣe. Jọ máa bọ̀. Wo àríyọ̀ ìwà lọ lé wà lọ gbé mọ́tò mi wá. Àmà lọ́bi tá a lọ òun náà dé bí. Ẹgbẹ́ máa gbé títí o. Ẹ má bẹ́ o. Yeah, I must do something. Kí la máa ṣe báyìí náà? Kò sí dáre ṣá àlè fẹsẹ̀ rìn débẹ̀ ọ̀nà ìjì. Ẹ ò ṣe fẹ́ ráìsì tó wà ní bùtù. Ọlọ́mọ ti jẹ́ kó jẹ nígbà. Omi tó máa wá ti gbóná, ó jẹ́ lọ́wọ́ mi rà. Ẹ jẹ́ lọ sí láìsí sílẹ̀ o. Ẹ jẹ́ lọ sí láìsí sílẹ̀.
Bára ẹyọ kan rà fún gbogbo wa. Ẹ wọ wo, ẹ má dúró báyìí. Ẹ jẹ́ ká wọnú mọ́tò. Yamba yembe yembe, yamba yanga ẹ̀yin ò mọ bá ní gbọ̀ngá ṣẹlẹ̀. Ìdájọ́ fún kọjá ẹ má dúró ẹ má rọṣẹ̀ ikú ń bọ̀. The big job, the big job. Bàrà bá sọ wá ní kó. Very good. Yeah, come back. Move. Stand by, you driver. Stand by. Stand by. They enter, you move. Move. Wọ́n yà mí lẹ́nu bó bá rú ni lójú mo fẹ́ ọba ń bilẹ̀ léèrè ni o. Gbọ́ tí wọ́n ní jésù sọ́sù jẹ́ kọ́ mọ̀ jẹ́ gùdùgùdù. Yíyún tọkùnrin tí mo ní mo rí hùn ti wà lọ́dọ̀ mi àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀rù bà mí. Bẹ́ẹ̀ ni kọ́ mọ́ lọ jẹ́ni tí wọ́n ti ń wá àbí olè kan àbí èèyàn kan tí wọ́n àpọ̀n rí níbì kan lọ́dọ̀ bàbá ọdẹ kan. Níjọ́ mo ti ń fàwọ́ jẹun kọ̀ọ̀kan mọ́ lọ́wọ́. Lọ́jẹ́ ń wá bá ọ kí n lè sàràsàrà sígbó ní àbí ṣàánú ẹ̀ àbí. Ẹ̀kú làákàyè àìlágbà mẹ́rìndínlógún lé kápá alẹ́ ni àfọ̀rọ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ifá gbọ́ olókun asọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìí èkú ajẹ́jọ ògùn bọ́lájókòó àrò òde ọ̀tún dúdú òde ọ̀támádéfẹ́ ọ̀ní ẹni Olódùmarè fiṣẹ́ rínrín wálé ayé ògbé ní ti ọ̀la ní ti ọ̀kíkẹ́ tí méyìn ríyàn fún ọ̀sẹ̀ sí àṣẹ bí ẹ̀gá iwájú ọpọ́n ọfọ́ ọgbọ́ ẹ̀yìn ọpọ́n olùmúlọ̀tún ọlọ́kànrà ló sì àárín ọpọ́n níta ọ̀run ilẹ̀ pọ̀ gẹ̀dẹ̀ orí ẹ̀ láti ń da orí ẹ̀ láti ń dẹ́ o bẹ́jà ńlá bá sọ àárílẹ̀ omi ni bí kọ̀ǹkọ̀ bá sọ àárílẹ̀ odò bá a fẹ́ mọ lójú àrínà awo ní ọ̀hún aláníyàn àwọ̀ èmi nìkan lọ́gbẹ̀rẹ̀ ire. wọ́n porí bó ti jẹ́ mo lò tí jẹ́ ọ̀nà wo ńlọ́gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ Ifá mo ní mọ̀mọ́nà tó gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ bára àgbọ́n mi règùn òpópó ti rópó òpópó ti ròpò òfìsẹ́rẹ́ kan dùrù òfi dùrù kan sẹ́rẹ́ adífá fún Ọ̀rúnmìlà bàbá òṣòre kan kò ní mọ̀ díẹ̀ njó ṣoore fúngún ọmọ Olódùmarè ọ̀sẹ̀ fúngún àrùn tí ń ṣegún lápá ọ̀tún ọ̀sẹ̀ fúngún ó ṣoore fúngún ọmọ Olódùmarè ọ̀sẹ̀ fúngún àrùn tí ń ṣegún lápá òsì ọ̀sẹ̀ fúngún ó ṣoore fúngún ọmọ Olódùmarè ọ̀sẹ̀ fúngún àrùn tí ń ṣegún gbogbo ara ọ̀sẹ̀ fúngún. àbọ̀rẹ́ Ifá pé ìdágbẹ́kan là ń wò ní èmi àtẹ̀yìn láàjọ wo ìdágbẹ́ náà tí ó fi sàn. Ẹ ṣáà wò. Ifá pé ọmọ olóore lẹni tó wà yìí a sì gbọ́dọ̀ ṣe é lóore tó lóore ló nílò. Nígbà bá Ifá bá ti sọ pé ká ṣe lóore ká ṣe wọ́n á túmọ̀ sí pé mi àti yín náà láàjọ sí ẹyẹ ìfapá kan fò lóòótọ́ bá a bá fọwọ́ tó wó sí yóò mọ̀ dáadáa. Ifá bá ti ní òsì wàhálà ń bẹ̀ ọ̀rẹ́ mi ní ọjọ́ wa ti pẹ́ bá a bá fọwọ́ tó wẹ̀ tó sì yóò fi lè mọ́ dákedáke ni ọ̀dà ọkàn mi balẹ̀ báyìí bẹ́ẹ̀ bá gbómi fún mi àbò oúnjẹ wọ́n jẹ. mi ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́. a ti ẹ̀gbọ́n ti owó níyì tá a mọ̀ kó ti kú èwo ni Tẹniọlá tá a wà rí ó kú ni o ó rùn ni o àti ẹ̀wà gbúrú ẹ̀ Yorùbá dẹ̀ sọ wípé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ kókó yé mẹ́gbà míì.
àyè ní àgbà mẹ́rìndínlógún nílé ká sọ pé ààrẹ ni tí a fi ọ̀rọ̀ lọ. tó Ifá gbọ́ ọ wájú ọpọ Ifá gbọ́ ẹ̀yìn ọpọ Ifá gbọ́ ọdùnmọ́lọ́tún ọlọ́kànrẹ́ lọ́sìn àárín fáìntì ọ̀run ilẹ̀ gbọ́ ọ̀gẹ̀dẹ̀ orí ẹ̀ là ń dẹ orí ẹ̀ là ń tẹ̀ ọ̀rọ̀ ìwé péré o má fọ òrò fọ́hùn àbáfọmọ olóbi àdínà àbáfọmọ lọ́sìn àrùn ire ọ̀sẹ́ lọ́tún ọ̀wọ́n rí lọ́sìn Ifá yìí sọ̀rọ̀ kí ló wí báyìí là á ṣe ń lé wa ìwọ bùnmí ni adíá fún gbanigbani agbù fún ṣeniṣeni ìjẹ́nbi ṣeniṣeni wà níbẹ̀ ní gbanigbani ń gbé Ifá gbà wá lọ́wọ́ kí lèyí ó ṣe Ifá gbà wá ọ̀pẹ̀ gbà wá lọ́wọ́ oṣó Ifá gbà wá lọ́wọ́ kí lèyí ó ṣe Ifá gbà wá lọ́wọ́ gbádùn gbogbo Ifá gbà wá Ifá yí pé ọmọ tẹ ní ọ̀sọ̀nù ń bẹ láyé sì ń bẹ láàyè wàdà kò tí ì kú ẹ̀ńtẹ́sì ní ó kú dá wí yìí ẹni tí ń pẹ́ ò tí ì dákẹ́ olóhùn gbàgbọ́ ya àwọn tí wọ́n pa wọn ò sinmi o wọn ò sinmi rárá àwọn náà ló ṣokùnfà tẹ́ ẹ fi rí ọmọ nì ṣùgbọ́n ẹ ṣètùtù tẹ́ bá ti lè rúbọ àárí ọmọ nì ẹsẹ̀ ara rẹ̀ báyìí ló fi rìn wọlé wá ẹ wàá gbọ́ ìkìlọ̀ àwọn tá à ń wí yìí wọn ò dákẹ́ bí mo ti wí kódà wọn ò tún gba ọ̀nà ẹ̀mí ìyọ gbogbo ọ̀nà yòówù tí wọ́n bá gbà wá ẹ̀ ń bá wọn jiyàn rárá. kí n má bá wọn jiyàn. bẹ́ẹ̀ ni Ifá ní òun ṣetán àti gbẹ̀yìn ń jà àṣírí gbogbo wọn sì tú. kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù. níbo lọ̀rọ̀ yìí máa já sí nítorí àwọn ènìyàn wọn kó ọ̀rọ̀ nínú ènìyàn ló kú burú jù o nínú gbogbo nǹkan lọ́run dá ènìyàn ló kú burú jù o nínú gbogbo nǹkan lọ́run dá. Bọ́dẹ̀ Ẹniọlá ẹ tún ti ń sunkún ẹ tún ti ń rárò kan wọ́n ní àròkàn ní í fẹkún àsùnjà ṣé mi ni mo ṣẹ̀yìn ni àbí bàbá mi. wọn ò ṣe mí bẹ́ẹ̀ bàbá ò sì lè ṣe mí ṣé bàbá tó tọ́jú mi tó fẹ́ràn mi kí wọ́n fẹ́ fi ṣe mí kò lè yí ọ. lójú mi báyìí ó yìnbọn fún bàbá mi ó yìnbọn fún yàrá mi lójú mi kò sí tí mo lè ṣe sí ó yìnbọn fún bàbá àti ìyá mi àtàwọn àbúrò mi ó wà ní ìbá sunkún mọ́ ọjọ́ tó bà mí ló jẹ́ jù láyé nìyẹn kò síjọ́ tí mo rántí báyìí àti ìgbà tí mo bá ti rántí báyìí níṣẹ́ ló máa ń kàárẹ̀ ọkàn bá mi. ọ̀dọ̀ ẹ má sunkún mọ́ ẹ má yẹ kó fa ìlera fún yín. níbo lọ̀rọ̀ yìí máa já sí nítorí àwọn ènìyàn wọn kò rọ nínú. ìbà lọ́wọ́ olúwa àgbáyé ìbà pètùtù ọ̀la ìbà pènà ìbà gbogbo àwọn ọ̀wẹ̀rẹ̀fà mẹ́fà tó lódùmarè pẹ́lẹ́ ayé lọ ẹ má jẹ ohun mi o olùgbò ìbà rẹ o má jẹ síta o má jẹ tèsì ìbà rọ ni màjà tí kọ́ ọmọ nípa ojú àlá mojúbà obìnrin mojúbà ọkùnrin mojúbà oṣù olé mojúbà àjẹlé àjẹ òde ẹ má jẹ ohun mi o. Ẹniọlá lẹ́yìn tó ti jẹ jíjẹ tó mu mímu tó wẹ wíwẹ̀ gbogbo tí mo ṣe fún ọ yóò bá ọ láàmú bá a ṣe ṣe fálára tó ṣe tí ẹ sì tajèrò tó ṣe tí ẹ náà ò rí bẹ́ẹ̀. torí alọ́lágadé wa wo ni alọ́lágadé wa ajẹ̀gbọ́rọ̀ dàgbà àìsájìgẹ́ lọ́pàá ànífọwọ́ àgà káfí mú alágẹmọ ìwòrì ọ̀rẹ́ kúrẹ́gbò gbúdọ̀ ná babaláwo nígbà ogun bá ná babaláwo ń jọ́nà lásán rẹ̀ gbiná ìwọ lọ́rẹ̀ yìí àwọn ọ̀tá rẹ o
ìbàlọ́wọ́ òkú ilé ìbárẹ́rù máa sọ ìbàrọ̀ ni màjà kí kọ́ máa fọjú àlá ó ti dá báyìí mo múra mo mú jẹ ńlá parò kí bá parò bá fojú kó lóko òkùnkùn ní pàwọ̀gbẹ́ ó ti dá báyìí ó ti dá wá wò ó gbogbo tí mo ṣe fún ọ pátápátá ọ gbọ́dọ̀ jalè o ọ gbọ́dọ̀ jalè o bẹ́ẹ̀já bá kọ ha lálẹ́ odò wọn fàgìrì dán o ẹran tó bá fojú dọ̀dẹ àwọ̀ ọ gbọ́dọ̀ jalè o. oyè mi bàbá ilé da tó dáa mo ti wà ní ilé jalè mo ṣèlérí fún yín ọ̀dà dójú tì yín. ọ̀dà gbà lọ́wọ́ mi sọ pé mo rẹ yẹjẹ. mo rẹ yẹjẹ. oṣù ilé ẹgbẹ́ yẹjẹ kẹ́ ẹ máa lọ. oṣù ilé ẹgbẹ́ yẹjẹ kẹ́ ẹ máa lọ. mo rẹ yẹjẹ. mo rẹ yẹjẹ. ọ̀tá mi ẹgbẹ́ yẹjẹ kẹ́ ẹ máa lọ. ọ̀tá mi ẹgbẹ́ yẹjẹ kẹ́ ẹ máa lọ. mo reku jẹ. mo reku jẹ. mo reku jẹ. mo reku jẹ. àjẹ́ ilé ẹgbẹ́ ku jẹ kẹ́ ẹ máa lọ. àjẹ́ ilé ẹgbẹ́ ku jẹ kẹ́ ẹ máa lọ. mo reku jẹ. mo reku jẹ. gbogbo ọ̀tá ilé amọ́niṣẹ́ ni ẹgbẹ́ ku jẹ kẹ́ ẹ máa lọ o. ṣe ni ẹgbẹ́ ku jẹ kẹ́ ẹ máa lọ o. àṣẹ 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 apala ní gboko tanú oṣó lọ́yọ̀ rọ̀gbọ́n ní ṣògùn lágbẹ̀dẹ ọlọ́kàkà tí òkèdè kológùn láyà ilé olúgbìn tìrí káláwàrún ikú dẹ̀yìn ikú dẹ̀yìn ikú dẹ̀yìn ikú dẹ̀yìn lórí akíká ọ̀run mọ́dọ̀ kìyàkìyà. àtàrí ọ̀jànà kó kì í ṣẹ́gun ọmọdé àtàrí ọ̀jànà kó kì í ṣẹ́gun ọmọdé. mo ń dá bàbá. wọ́n kọjá bẹ́ẹ̀ o block the eye. àtàrí ọ̀jànà kó kì í ṣẹ́gun ọmọdé àtàrí ọ̀jànà kó kì í ṣẹ́gun ọmọdé. wọ́n kọjá bẹ́ẹ̀ o block the eye. bàbá ó dùn mí díẹ̀ o. ọ̀dájú ni kò ṣe é tán kò ṣe é mú ó dà fẹ́fẹ́ wọ́n wá wọ́n lè wọ́n ò gbé wọ́n ò bá. àwòrán picture the picture márosẹ̀ o ẹ̀ka lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o ẹ̀ka lọ́mọ kìlọ̀ ẹ̀kìlọ̀ ọmọ yìí o mo ní ọgbọ́dọ̀ dé gbẹ̀yìn. àṣẹ. àwọn àgbà ló mọ bí ìyàwó sí. àwọn àgbà ló mọ bí ìyàwó sí. bọ́mọdé ń dẹ́gẹ́ nígbà. àwọn àgbà ló mọ bí ìyàwó sí. bọ́mọ bí ìyàwó sí. bàbá. bàbá rẹ rú bọ́pẹ́ títú bẹ́rù ọ̀bá kú ẹrú ọ̀lọ́. èèyàn sì ìyàwó ọ̀fà àbí ìwọ̀ ọ̀fà bá dá ó padà tán ìwọ̀ ọ̀fà ó padà sẹ́ẹ̀dẹ̀ àti ẹni. àbọ̀bọ̀ gbogbo nǹkan ló nígbà tiẹ̀. mo fọmọ sára ń bọ̀ náà fún un láàyè dé. ẹni ọláìwọ̀dà. bàbá. kókókó làárọ̀ fàdí tí o. gbogbo tí mo ṣe fún ọ àtèmi àtọ̀rẹ́ mi tá a ṣe fún ọ gbọ́dọ̀ fi dalẹ̀. Ògún dàbèdè lórí olè àkọ́kọ́ tó kọ́kọ́ jalè láyé Ọ̀rúnmìlà Ifá lọ́pàá o má jalè o má jalè o. ó yé mi bàbá mo wá ń ṣèlérí fún yín pé mi ò ní fi jalè mi ì sọmọ bẹ́ẹ̀ bàbá mo sì fẹ́ fàsìkò dúpẹ́ lọ́wọ́ yín Elédùmarè ni ó bá ń dúpẹ́ fún yín o gbogbo oore tẹ́ ṣe fún mi mo mọ̀ lóore o. bàbá wá bá ń sin dídì kọ. bàbá ẹ pẹ́ fún bàbá gbogbo oore tẹ́ ṣe fún mi Ọlọ́run balẹ̀ lẹ́san tí ò bá ń ṣẹ̀san fún yín ṣùgbọ́n mo mọ̀ lóore o ẹ ṣe ẹ kó gbogbo ìgbà mi. gbogbo oore tí mo ṣe fún ẹbí mi náà bímọ bí n bá dúró gba ọmọ mi ọgbà. bá ń dúpẹ́ lọ́wọ́ bàbá dáadáa o bá ń dúpẹ́ lọ́wọ́ wọn o ẹ ṣe bàbá. bá ń bá dédìí kọ má jẹ́ oṣù ọkọ̀ wọ ọgbọ́n. ẹ ṣe bàbá o ẹ ṣe o má tún máa rí yín o tí má dẹ́kun ìwọ ni màá kọ́kọ́ pè má gbàgbé o social ti kọ nọ́mbà yẹn lẹ̀
nítorí àwọn ènìyàn wọn kó ọ̀rọ̀ nínú. Ènìyàn ló kú burú jù o nínú gbogbo ohun t'Ọlọ́run dá. Ènìyàn ló kú burú jù o nínú gbogbo ohun t'Ọlọ́run dá. Ló mọ bí yàwó sí. Ló mọ bí yàwó sí. Àwọn àgbà ló mọ bí yàwó sí. Àwọn àgbà ló mọ bí yàwó sí. Ọlọ́kẹ̀lẹ́ tí gàjà ojúlọ́lá. Ojúlọ́lá. Àwọn àgbà ló mọ bí yàwó sí. Àwọn àgbà ló mọ bí yàwó sí. Bàbá gúnyán, bàbá gúnyán, bàbá gúnyán. Ìdákìrì àmà balẹ̀ lọ. Bàbá gúnyán, ìdákìrì. Ènìyàn ló yẹ ká sá fún o. Ẹ̀rá yẹ lọ jẹ́. Ṣé ẹ̀kú fún mi jọjọ ọlọ́jọ́ ọ̀nà ẹ̀rá ni? Ẹ̀sẹ̀ wúbi rẹ̀ ẹ̀dẹ̀ tó ṣe wúbi rẹ̀ ẹ̀dẹ̀ tó ṣe wúbi yù. Wúbi rẹ̀ fine. Talẹ́lẹ̀. Ṣé mi ìṣẹ̀lẹ̀ yà? Ilé wa náà ni kí ló ṣẹlẹ̀? Who said you come here? You be armed robber. You be thief. See, hey, Mr. Man. If you look come out here, no. I go kill you one. I go kill you two. I go kill you three. One night I go kill you 7 times. Ṣé mi ìṣẹ̀lẹ̀ yà? Ilé wa náà ni kí ló ṣẹlẹ̀? See, look here. Who put you here? Na my father house be this. Wetin happen? For your father house or my house here. Who be your oga? Wait. Now me go kill you myself. Wait for me. Ẹ gbà mí kẹ́, kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí, kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ ló kó mo wá o. Ilé bàbá Daniel ni. Mi ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́. Ibo ló ti fẹ́ yẹn sí? Ọ̀rọ̀ ló kó mo wá o. Ẹ̀yin tẹ́ ń dání lọ́rọ̀. Ẹ̀yin tẹ́ ń ṣe kàfáyé. Ẹ ò bẹ̀ṣù bẹ̀gbà láti ṣẹ́bí. Ẹ ò rọ̀tọ̀ láti ṣẹ́bí. Èní lẹ̀ ń wò ẹ̀rù tọ̀la ohun tẹ́ mú lọ́wọ́ lé ní o ṣóhun ló ń kú yín lójú ẹ̀yin tẹ́ ń ṣẹ̀bi ẹ dákun ẹ̀rù tọ̀la. Tó bá jẹ́ yín kí lẹ máa ṣe. Tó bá jẹ́ yín kí lẹ máa wò níwà yín náà. Tó bá jẹ́ yín jẹ́ oníbàárà jẹ́ jù yín lọ. Máa ṣe o. Ṣẹlẹ̀ sí wa ni o. Yamba wuyembe yembe, babu yanga ẹni tí mo bá jẹrẹ àjàdúró kọjá nǹkan mi rọ ẹ bá dúró ẹ má rò kàdé kó ń bọ̀ ìgbéjà.
Kí ni? Má lọ́wọ́. Ọ̀gbẹ́ni, èwo ló pẹ́ fún mi? The big job. Freeze! Freeze! Keep short. Shut up! Freeze! Yamba wiyembe yembe, yamba wiyanga wawu. Mo bá ní bọ̀ bá ń ṣe rẹ̀, àjànà kó kọjá, mo rí nǹkan fi rán. Ẹ máa dúró, ẹ máa rọ̀ṣẹ̀ ìbò ń bọ̀. The big job, the big job. Àtàrí àjànà níbi gbogbo. Ó dẹ̀rọ, ó dẹ̀rọ níbi gbogbo. Bamọ̀dàngàrẹ̀ ní bá. Àwọn àgbà ló mọ̀ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ̀ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ̀ bí àwọ̀ sí. Iná lójú ẹ̀kọ́. Iná. Ojú wa. Gbóná, pẹ̀pẹ̀ kò ṣẹ́gbà mú, ẹ má dìbò lẹ́gbọ́n, ọ̀lẹ́wọ̀n.